Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára kẹrìnlélógún tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn, ilé tí a ti ń kọ ìròyìn bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa kálọ, ojú tẹsí fi ń wò wá kò ní fọ́, etí tẹsí fi ń gbọ́ wa náà kò ní di. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ní orúkọ ti tèmi. Ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni òtúkí alága APC Yilwatda kú àjọ̀dún ọdún tuntun rẹ̀ tí ó ń ṣe ní òní. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òtú ti kí alága ẹgbẹ́ APC ní orílẹ̀-èdè Nàìjíríà Professor Nentawe Yilwatda káàbọ̀ sí ọjọ́ ìbí ọdún rẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ òtú sọ pé ọjọ́ ìbí náà jẹ́ àkọ́kọ́ láti ṣe ayẹyẹ àti láti mọ iṣẹ́ tí Yilwatda ti ṣe fún ẹgbẹ́ APC àti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ pé Yilwatda ti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ takuntakun tó sì ń gbìyànjú láti mú kí ẹgbẹ́ APC túbọ̀ lágbára sí i. Wọ́n ní láti ìgbà tí ó ti di alága ẹgbẹ́ náà, ó ti ń ṣiṣẹ́ láti mú àwọn ẹgbẹ́ jọ kí wọ́n sì ṣiṣẹ́ pọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ náà. Àwọn tó kì í sọ pé ọjọ́ ìbí rẹ̀ jẹ́ àkọ́kọ́ pàtàkì nínú ìgbésí ayé rẹ̀. Wọ́n rọ̀ ọ́ pé kí Ọlọ́run fún un ní ìlera, agbára àti ọgbọ́n láti máa ṣe iṣẹ́ rẹ̀ dáadáa. Wọ́n sì tún gbà á ládùúrà pé kí ọdún tuntun nínú ìgbésí ayé rẹ̀ mú ayọ̀ àti àṣeyọrí wá fún un àti ìdílé rẹ̀. Yilwatda jẹ́ ọ̀kan lára àwọn olórí APC tó ń kó ipa nínú iṣẹ́ ẹgbẹ́ náà. Gẹ́gẹ́ bí alága ẹgbẹ́, ó ní ojúṣe láti darí àwọn ọmọ ẹgbẹ́, láti ṣètò àwọn iṣẹ́ ẹgbẹ́ àti láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn olórí míì fún ìdàgbàsókè APC. Àwọn ọmọ ẹgbẹ́ òtú sọ pé wọ́n mọ̀ pé iṣẹ́ olórí ẹgbẹ́ òṣèlú kì í ṣe iṣẹ́ tí ó rọrùn. Wọ́n ní ó nílò sùúrù, ọgbọ́n àti agbára láti bá àwọn ènìyàn tó ní èrò tó yàtọ̀ ṣiṣẹ́ pọ̀. Wọ́n sì kí Yilwatda pé kí ó máa bá a lọ nínú iṣẹ́ rẹ̀, kí ó sì máa fi ìṣọ̀kan àwọn ọmọ ẹgbẹ́ sí iwájú. Àwọn ọmọ ẹgbẹ́ APC náà ti máa ń sọ pé ìṣọ̀kan ṣe pàtàkì fún ẹgbẹ́ náà, pàápàá bí ẹgbẹ́ náà ṣe ń múra sí àwọn ìdìbò tó ń bọ̀. Wọ́n ní àwọn olórí àti ọmọ ẹgbẹ́ gbọdọ̀ ṣiṣẹ́ pọ̀ kí ẹgbẹ́ náà lè ṣàṣeyọrí ní àkókò ayẹyẹ ọjọ́ ìbí náà. Àwọn tó kí Yilwatda tún ránṣẹ́ pé kí Ọlọ́run máa tọ́ ọ sọ́nà nínú iṣẹ́ rẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ kí ó lo ọdún tuntun yìí láti túbọ̀ ṣe iṣẹ́ tó máa ṣe àǹfààní fún àwọn ọmọ ẹgbẹ́ àti fún orílẹ̀-èdè. Àwọn aráàlú náà ń retí pé àwọn olórí òṣèlú yóò máa ṣiṣẹ́ fún àlàáfíà àti ìdàgbàsókè Nàìjíríà. Wọ́n ní ó yẹ kí òṣèlú jẹ́ ọ̀nà láti mú àwọn ènìyàn jọ, kì í ṣe ohun tó máa ń fa ìjà láàárín àwọn ènìyàn. Ní ìparí, òtú ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 58 alága APC Nentawe Yilwatda. Wọ́n kì í fún ọjọ́ ìbí náà, wọ́n sì gbàdúrà fún ìlera àti àṣeyọrí rẹ̀ nínú ọdún tuntun. Báyìí ni àrìmọ fún orí ìròyìn tiwa ti òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo